ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ fíìmù Ìyábọ̀ Òjó The Return of Arinzo èyí tó ń lọ káàkiri tí oríṣiríṣi gbàsgbòs èyí tó ti ṣẹlẹ̀ òun la tún wà o. Lẹ́yìn ìgbà tí Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham èyí tí wọ́n ti ṣe tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ti da gbogbo orí ayélujára tí wọ́n ti dàrú láti àná, ẹ̀yin tèmi oríṣiríṣi làtúndí tó tún ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà o lórí fíìmù The Return of Arinze premiere èyí tí àwọn èèyàn lọ, ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Oríṣiríṣi àṣírí òun la rí níbi fíìmù yìí, òun la ti rí àwọn òṣèré èyí tí wọn ò tiẹ̀ bára wọn sọ̀rọ̀ rárá, èyí tí wọ́n ń bára wọn jà. Báwọn kan ṣe ń mọ́ra wọn lójú, bẹ́ẹ̀ làwọn kan ń kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ń ṣe bí ẹni wípé àwọn ò ríra wọn. Eléyìí gbẹnu tán o. Àwọn ọmọdé inú ẹgbẹ́ òṣèré yìí òun la rí èyí tá à ń sọ, ìyẹn Fúnkẹ́ Akíndélé, Tóyìn Abraham, Ìyábọ̀ Òjó, Fẹ́mi Adébáyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí a ti rí oríṣiríṣi dírámà èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn wọ̀nyí. Ó ní àwọn èèyàn rún jẹ tí wọn ò tí ì rún tán, tí oníkálukú tí wọ́n ń kó gbàsgbòs fún Fúnkẹ́ Akíndélé látàrí ìwà tó wù sí Tóyìn Abraham. Ibẹ̀ náà láti rí àwọn kan tí wọ́n sọ wípé alábòsí ni Tóyìn, wọ́n ní kò sí èèyàn lára rẹ̀, wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ dàbí òkété tí ó mọ rẹ́yàn jẹ tí ó sì mọ fẹ́yàn látẹ́gùn. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé lẹ́yìn ìgbà tó bá ti ṣe tí ò dá lẹ́yìn, tó bá ti wá dé àárín àwọn èrò, wọ́n ní ṣe ni ó mọ kúnlẹ̀ kúsẹ́kúsẹ́, wọ́n ní ìkúnlẹ̀ ò kí ń ṣèwà o. Wọ́n ní gbogbo ìwà tí Tóyìn Abraham yìí èyí tó ń wò, wọ́n ló mọ nǹkan tí ń ṣe. Wọ́n ní alábòsí ni, ẹ̀yin tèmi. Wọ́n ní ṣe ló ń fi abẹ́rẹ́ gún Fúnkẹ́ Akíndélé lẹ́yìn ó wá di wípé wọ́n dé àárín àwọn èèyàn, wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí i. Eléyìí mọ̀ gbẹnu tán. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tọ́ka sí àtìgbà tí Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé tí wọ́n ti ń bá ìjà wọn bọ̀. Wọ́n ní tá a bá rántí nígbà tí Kúnlé Afọláyan èyí tó jáde tó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń gbé fíìmù wọn lọ sí sínímà tí wọ́n ní iye kan ni wọ́n ń pa. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n bá ti pa bílíọ̀nù, wọ́n ní owó yìí ṣe ló máa ń bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ, tó sì jẹ́ wípé ìgbà tí wọ́n ò bá fi san gbogbo àwọn owó tí wọ́n fi ṣe àwọn fíìmù àti gbèsè àti gbogbo ẹ̀, wọ́n ní owó tó máa ń kù fún wọn, wọ́n ní kò kí ń tó nǹkan rárá. Fún ìdí èyí Kúnlé Afọláyan ó lóun ò lè gbé fíìmù lọ sí sínímà o. Ẹ̀yin tèmi, bẹ́ẹ̀ ni nínú ọ̀rọ̀ tó sọ ó dárúkọ Fúnkẹ́ Akíndélé. Ẹ mọ̀ lára wọn náà làwọn tí wọ́n gbé fíìmù lọ sí sínímà. Bẹ́ẹ̀ sì ni ó dárúkọ Tóyìn Abraham. Lẹ́yìn ìgbà tó dárúkọ Fúnkẹ́ Akíndélé, Fúnkẹ́ Akíndélé ó jáde fún Kúnlé Afọláyan, ó ní kó mórúkọ òun kúrò lẹ́nu. Ó ní gbogbo ọ̀rọ̀ tí ò bá sọ, gbogbo ibi tí ò bá ti ṣe interview, ó ní kó má ṣèèsì pé orúkọ òun tí ò bá ti fẹ́ wàhálà. Ní ẹ̀yìn ìgbà tí Fúnkẹ́ Akíndélé sọ̀rọ̀ yìí, ní Tóyìn bá jáde ló bá sọ wípé òun ti sọ ti òun ti sọ di content. Ó ní ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ òun ti sọ di content. Eléyìí jẹ́ kí ó bí Fúnkẹ́ Akíndélé nínú, tó sì jẹ́ kí àwọn èèyàn máa rí Fúnkẹ́ Akíndélé bí aláìda. Wọ́n ní ṣé bí ọ̀rọ̀ kan náà ó ní Kúnlé Afọláyan tó sọ sí Tóyìn náà, kí ló dé tí Tóyìn ò máa jà, àbí kí ló dé tí Tóyìn ò jáde kó wá pe orúkọ Kúnlé Afọláyan kó máa bò. Ìwà tí Tóyìn Abraham tó wù nígbà náà lọ́hùn, ó jẹ́ kí àwọn èèyàn máa bú Fúnkẹ́ Akíndélé wípé aláṣejù ni. Wọ́n ní kò rárá gbọ̀rọ̀ sí. Wọ́n ní ṣe ni ìgbéraga rẹ̀ pọ̀. Wọ́n ní kó wo Tóyìn Abraham bó ṣe handle ọ̀rọ̀ náà. Wọ́n ní kò jà, ṣùgbọ́n ẹni tí ò fi jà ó mọ ọ̀rọ̀ náà, ó sọ déré, ó sọ di kọ́mẹ́dì mọ́ Kúnlé Afọláyan lọ́wọ́. Ẹ̀yin tèmi, wọ́n ní ní tí Tóyìn Abraham tó ṣe láàrin yìí pẹ̀lú Fúnkẹ́ Akíndélé, wọ́n ní ó throw rẹ̀ sí under the carpet ni o, kí àwọn èèyàn ó lè rí bí aláìda, káwọn èèyàn ó lè máa gbóríyìn fún. Ẹ̀yin tèmi, kò tán síbẹ̀ o. Tá a bá rántí náà nígbà tí ọ̀rọ̀ fíìmù àwọn méjèèjì jáde,
tí ó wà ní sinimá. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Tóyìn Abraham ń jáde tó ní wọn ò jẹ́ kí àwọn èèyàn wo fíìmù òun. Wọ́n ní ó ní fíìmù ẹnìkan ń tà ju fíìmù òun lọ. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí fíìmù Fúnkẹ́ Akíndélé òun ni number 1 tó sì jẹ́ wípé ti Tóyìn òun ló tẹ̀lé, tó sì túmọ̀ sí wípé kò sí èèyàn méjì èyí tí Tóyìn Abraham èyí tó ń bá wí nígbà náà lọ́hùn tó ní wọ́n ń sabotage fíìmù wọn. Ó ní tí àwọn èèyàn ń bá ti débi tí wọ́n ti wo fíìmù tí òun gbé jáde, ìyẹn Over Sabi Aunty, wọ́n ní ṣe ni wọ́n mọ̀ sọ fún wọn wípé wọn ò gbọ́dọ̀ wò ó, pé fíìmù kan ni wọn lọ wò, tó túmọ̀ sí wípé àwọn èèyàn tó ń bá wí yìí oníṣe ni wọ́n máa ń sọ wípé kí wọ́n lọ wo fíìmù Akíndélé. Ó tilẹ̀ jẹ́ wípé kò dárúkọ rẹ̀, ṣùgbọ́n gbogbo ayé ló mọ ẹni tí Tóyìn Abraham tó ń bá wí. Gbogbo ìgbà ló ń jáde ní gbogbo ìgbà tí àwọn fíìmù yìí tó wà ní sinimá. Kódà ọ̀rọ̀ rẹ̀ fẹ́ di àṣejù nígbà náà lọ́hùn, débi wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ fún wípé ṣé òun nìkan ni, ṣé òun nìkan ló gbé fíìmù lọ sí sinimá ni, tó fi di wípé gbogbo ìgbà tí fíìmù ẹ̀ bá ti wà ní sinimá àfi kó jáde kó wá máa pariwo wípé fíìmù àwọn kan ni wọ́n wò, àwọn ò wo fíìmù òun. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí náà wà nílẹ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ wá wò ó, ẹ rí wípé gbogbo wa a kì í ṣe bákan náà. Ó lè máa finá jó mi nílé ká wá déta kó o máa ṣe bí èèyàn gidi. Bó tilẹ̀ jẹ́ wípé ó yẹ kí Fúnkẹ́ Akíndélé kó gbójú kó sì kí Tóyìn Abraham bí ó ṣe fẹ́ kí, kódà kó tiẹ̀ wá fi mú kí gan-an, kò bá wá bẹ́tà ju bí ó ṣe lọ, ẹ̀yin tèmi. Torí pé irú àwọn wà báyìí àwọn èèyàn ò ní mọ ní tí ń ṣẹlẹ̀ níta, ṣùgbọ́n èyí táwọn èèyàn rí yìí òun ni wọ́n dì mọ́wọ́. Fúnkẹ́ Akíndélé òun ni wọ́n pè lé èèyàn burúkú, torí wọn ò mọ nǹkan tí wọ́n jọ ń fà lábẹ́lẹ̀. Wọn ò mọrú ìwà tí Tóyìn Abraham tó ti wù sí Fúnkẹ́ Akíndélé, àbí tí Fúnkẹ́ Akíndélé tó ti wù sí Tóyìn Abraham, tó fi jẹ́ wípé wọ́n ti ní ìkùnsínú tẹ́lẹ̀ tí Tóyìn Abraham gangan fúnra rẹ̀ tó mọ̀ sí. Torí tí ò bá rí bẹ́ẹ̀, kó tó di wípé wọ́n pàdé níbi film premiere Ìyábọ̀ Òjó, ó yẹ kó ti mọ̀. Wọ́n ti mọ yóò ti mọ ẹ̀gbọ́ fínífíní, bẹ́ẹ̀ sì ni yóò ti ní bí wọ́n ṣe ń ṣe síra wọn. Ó ṣeé ṣe kí wọ́n tiẹ̀ ti pàdé níbi kan kó tó di wípé àwọn méjèèjì padà pàdé níbi film premiere Ìyábọ̀ Òjó. Kódà ó ṣeé ṣe kó jẹ́ wípé kó tó di wípé wọ́n pàdé gbogbo ìgbà tí ìjà yìí ṣẹlẹ̀, kí Fúnkẹ́ Akíndélé gan kó ti ránṣẹ́ sí Tóyìn wípé bóyá kò gbọdọ̀ kí òun mọ́, àbí káwọn mọ́ pàdé, àbí nǹkan kan. Ó ṣeé ṣe kí gbólóhùn aṣọ ti wà láàrin àwọn méjèèjì, tí àwọn méjèèjì tán sì ti tahùn síra wọn kó tó di wípé wọ́n pàdé. Torí kó tó di wípé wọ́n pàdé yìí, a ti rí wọn bí ọ̀nà bíi méjì níbi ìnáwó tí àwọn méjèèjì tí wọ́n sì jọ ń jókòó tí wọ́n jọ ń sọ̀rọ̀ bíi tẹ̀gbọ́n tàbúrò. Bẹ́ẹ̀ ni ó tẹ̀ níbi fídíò kan èyí tí a ti rí, èyí tó ń lọ viral káàkiri, tá a ti rí Tóyìn Abraham tó ti fẹ́ kúnlẹ̀ kí Fúnkẹ́ Akíndélé níbi ìnáwó kan, tí Fúnkẹ́ Akíndélé tó sì dá lóhùn tó ní kó mọ́ kúnlẹ̀ kí òun. Ẹ̀yin tèmi, bẹ́ẹ̀ ni wọ́n jókòó tí wọ́n sì jọ ń sọ̀rọ̀ bíi tẹ̀gbọ́n tàbúrò. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kò tí ì ju bí oṣù bíi mélòó kan lọ, kó tó di wípé ọ̀rọ̀ fíìmù wọn tó jáde ní sinimá tí Tóyìn bẹ̀rẹ̀ sí ní pariwo wípé wọn ò jẹ́ kí àwọn kan wo fíìmù wọn. Bẹ́ẹ̀ sì ni kó tó di wípé Kúnlé Afọláyàn òun náà jáde tó sọ̀rọ̀ tó sọ, ó ní gbogbo láti rí wọn nínú àwọn fídíò yìí. Lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀, òun ló tún wá di wípé a tún rí àwọn méjèèjì pọ̀ níbi fíìmù film premiere Ìyábọ̀ Òjó tí wọ́n ṣe bí wọ́n ṣe síra wọn yìí. Àbẹ́ẹ̀rí wípé ó lágbára. Eléyìí la rí tá à ń sọ lọ́wọ́ tá à ti sọ tán tí àwọn èèyàn sì ń sọ káàkiri. La bá tún rí Madam Sajẹ àti Ọdúnladé níbi film premiere kan náà ni o. Láì fọ̀rọ̀gùn, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí
kó tó di wípé a tẹ̀síwájú. Abẹ́ẹ̀rí báyìí Madam Sajẹ òun la rí níbi film premiere èyí tí wọ́n dúró tí Ọdúnládé tó sì wá bá wọn níbẹ̀ tó kí àwọn èèyàn tó wà níbẹ̀. Gbàrà tí Ọdúnládé tó débi tí Madam Sajẹ wà pẹ̀lú àwọn èèyàn, Ọdúnládé kí àwọn èèyàn tó wà níbẹ̀. Ṣùgbọ́n ṣe ni Madam Sajẹ tí wọ́n wá kíní tí wọ́n dé mórí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ló ẹ̀ló láì ṣe wípé wọ́n di fóònù àbẹ́nìkan ti ẹ̀ pé wọ́n náà bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ló ẹ̀ló òjijì. Ta ni Madam Sajẹ ń bá wí? Ibo ni Madam Sajẹ ń lọ? Kí ló dé tí Madam Sajẹ tí wọ́n fi ferege tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn ń bá yàn sọ̀rọ̀, bóyá wọ́n ti gbàgbé wípé kò sí fóònù lọ́wọ́ àwọn. Ẹ̀ló ẹ̀ló òun là á ṣà ń gbọ́ ẹ̀yin tèmi. Ṣé ni Ọdúnládé tó ń wò wọ́n lọ wípé kí ni ṣe ìyá yìí? Ẹ rí gbàrà bí wọ́n ṣe rí Ọdúnládé báyìí tí wọ́n wò ó ní ìyá yìí tó ferege. Kí wá ló lè ṣẹlẹ̀ láàrin Madam Sajẹ àti Ọdúnládé Adékọ́lá? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Madam Sajẹ gbogbo àwọn ìyá boys ò ní wọ́n máa ń pè wọ́n nínú láàrin àwọn eléré orí ìtàgé tí gbogbo àwọn ọmọkùnrin tó wà nínú eré ìtàgé tí wọ́n sì nífẹ̀ẹ́ wọn tí wọ́n jọ máa ń ṣeré àtọmọdé àti àgbà. Kí wá ló lè ṣẹlẹ̀ láàrin Madam Sajẹ àti Ọdúnládé Adékọ́lá? Ẹ wò oríṣiríṣi drama òun la rí níbi film premiere Return of Arinze yìí. Ṣé làwọn èèyàn ń sọ wípé bóyá gbogbo ohun tá à ń rí yìí bóyá kí wọ́n lè ta fíìmù yìí ni, bóyá kọ́ńtẹ́ǹtì ni, bóyá àjọmọ̀ wọn pẹ̀lú Ìyábọ̀ Òjó. Oníkálukú wọ́n ṣà ń sọ tiwọn. Wọ́n nítorí wípé àwọn oríṣiríṣi drama èyí tó ṣẹlẹ̀ níbi film premiere yìí wọ́n ló ti pọ̀ jù. Ẹ̀yin tèmi ó lágbára mélòó la fẹ́ kà. Àwọn nǹkan náà tún wà tá a tún rí tó sì jẹ́ wípé torí wípé àwọn fídíò ọ̀hún àti rí dáadáa. Àní oríṣiríṣi àṣírí òun ló tú níbi film premiere yìí. Relationship tó wà láàrin àwọn òṣèré yìí bí wọ́n ṣe ń gbé mú síra wọn, bí wọ́n fi ń fojú para wọn rẹ́. Eléyìí ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́ ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí kí ni ká ti sọ? Ti Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé òun là ń sọ. Bẹ́ẹ̀ ni tí Fẹ́mi Adébáyọ̀ àti Mercy Aigbe náà wà ńbẹ̀ o. Táwọn náà ń ṣe bí wọ́n ṣe ń ṣe síra wọn bó tilẹ̀ jẹ́ wípé apáparí Fẹ́mi Adébáyọ̀ èyí tí ó dì mọ́ Mercy Aigbe nígbà tí gbogbo wọn wà ní orí stage tí wọ́n ní kí Fẹ́mi Adébáyọ̀ lọ kí gbogbo wọn. Ó kí Fúnkẹ́ Akíndélé, ó kí Mercy Aigbe. Bẹ́ẹ̀ náà la tún rí Mercy Aigbe náà pẹ̀lú Fúnkẹ́ Akíndélé èyí táwọn náà ṣe tiwọn lápá kan ẹ̀yin tèmi. Àní oríṣiríṣi òun la rí níbi film premiere yìí. Ó gbẹnu tán ẹ̀yin tèmi ó lẹ́tìkẹ́. Kí ni tẹ́yin náà rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, especially in tó ṣẹlẹ̀ láàrin Madam Sajẹ àti Ọdúnládé Adékọ́lá èyí tẹ́ rí nínú fídíò yìí níbi tí a ti rí Madam Sajẹ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ló 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 láì mú fóònù dání tí wọ́n ń sá lọ láì ṣe wípé ẹnìkan ń lé wọn tí wọ́n sì wá fìlà tí wọ́n dé sórí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wà mọ́rí lódì ẹ̀yin tèmi eléyìí gbẹnu tán. Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.